asike Annabi Muhammadu wanchinga entudu bata ije bata lami tumelo ba Annabi Muhammadu ije bata lami tumelo ba Sayyida Fatima ya wala oyala ya wala oyala Allah 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 ya Allah Allah ya Allah ya أريد طه محمد يا ربي إن لأجر أجر لآخرة الله للأنصار والمرآخرة يا ربي إن لأجر أجر لآخرة الله فاغفر للأنصار والمرآخرة alhamdulillah alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah ọba tó kà wá mọ́nú àwọn tó rí jíra ilé alhamdulillah àmọ́ bẹ́ o mọ́jà yọkú tó bá dọdún tí ń bọ̀ ẹ wò mí ọdọọdún là máa ṣe jíra wa tí máa ń làmìlaka àmọ́ tọdún yìí ìfẹ́ dàrú torí mo wò wípé ìmọ̀ ẹnìkan òjò mo ní làákàyè o làákàyè pọ̀ àmọ́ mo wá wò pé jẹ́ ń gbára káwọn ọmọ ilé ké omi náà kí n gbọ́ náà kí n lè bá fi làákàyè kún làákàyè yín. Allahu Akbar. ìdí rèé tọ̀ mo wá wò wípé mo fẹ́ kí àwọn àáfàá tí ó wà ní ìjìrà ilé tí ń bọ̀ torí mo fẹ́ ká ṣe ní sátidé tí ń bọ̀ lẹ́yìn sátidé ilé mọ́júmọ́ Sunday mo fẹ́ wọ́n pọ̀ jáwé etí tí máa ń wá tẹ́lẹ̀ lọ ẹ sì mọ̀ pé Ọlọ́run gbà fún mi tán yányán. Ẹ̀kọ́ ṣéwù. mo wá fẹ́ tó yẹ pé tá a bá fẹ́ ṣe mo fẹ́ kí àwọn àáfàá tí ó wà lọ́tẹ̀ yìí kán yàtọ̀ sáwọn etí tí ń wá tipẹ́tipẹ́. àmọ́ ní tó kọ́kọ́ dùn mí jù mo lọ sọ́dọ̀ mudirul markaz àáfàá gbogbo ayé Sheikh Habibullah Adam Abdullahi Al-Alori. àmọ́ bàbá ò ráyè ó dùn mí ẹ mọ̀ pé bàbá jẹ́ni tí mo bízì ẹ gbọ́sẹ́ bàbá bízì bàbá yẹn sábà kéke àfa gbà ní wọn bẹ́ẹ̀ sì ni tọ̀tún tó sì làwọn èèyàn fẹ́ kán wà lọ́dọ̀ àwọn kọ́ ló má fa burú ṣe wọn. ìgbà tí mo wá pé bàbá ò ráyè wọ́n pẹ́ kí ni mo fẹ́ ṣe mo bá gba ọ̀dọ̀ àwọn ẹni Ọlọ́run míì lọ ẹ gbọ́sẹ́ mo lọ sọ́dọ̀ àwọn àdàbí pé jẹ́ ń pè wọ́n àwọn náà ò ráyè mo bá wò pé tọ̀ mo padà mo lọ sí ọ̀dọ̀ bàbá Dáúd Abdulmajid afanla àwọn náà ráyè mo lọ sọ́dọ̀ Khalifa bàbá mi Sheikh Shazili Zambo wọn ò ráyè mo lọ sọ́dọ̀ Nakibule Sherafi àwọn náà ráyè mo wá tọ̀ gbogbo ọ̀dọ̀ àwọn ẹni Ọlọ́run lọ àmọ́ gbà tó wáyé mọ́nítọ̀ mo ní bàbá kan wòlíì Ọlọ́run tààrà ní Sheikh agwalu sọ́ọ̀lì yìí náà salati ẹni salati ẹni ṣéwù bá mo dọ́dọ̀ wọn bàbá wa ní tọ̀ àwọn bísí ìjọ náà àmọ́ torí pé mo jẹ́ wòlíì torí pé ṣéwù ńlá ni mí àwọn wà ẹ pariwo ńkọ mi dáadáa ìdí inú mọ́ òkè tọ̀ ìfẹ́jọ́ jáwọn nìkan mo wá pé afa Abdulrazaki alomata na káwọn náà wá sí kejì wọn ẹ gbọ́sẹ́ àmọ́ àǹfẹ́jọ́ dúró ń bẹ̀ tàlẹ́ tó rò pé bá tábà tó pè yóò tó dà. ṣé o ẹ ṣe ká pé afa Taofik Abayomi Ekelojoti. Ekelojoti láyé wọlé Ọlọ́run ni wọ́n ẹsẹ̀ àdámọ́ láwọ́ yàtọ̀ ẹ wò mí òun wà sí dáadáa ni wọ́n. àti mufti gbogbo olú Ìlọrin Almiskin Bilai Sheikh Suleiman
Faruk oníkìjìpá alimiskiru billah mú fún ti gbogbo olúwa. ṣẹ́wù kí ló wí. ẹ̀yẹ mo yẹ ṣẹ́wù. ẹ pẹ̀lú olórí. àwọn wòlíì ọlọ́run dá kóhùn tọ̀ bí o ṣe wá wà ń dá mo wò pé àlùfáà Sulemana Aligamawi ìfọwọ́ náà kú wọ́n wá. àfọwọ́ Zakariya Abugogo wọ́n wá. àbúrò Kọ́símù wọ́n wá. àfọwọ́ Nasiru wọ́n wá. gbogbo àwọn sọ́hìbùl bayani gbogbo wọn ní ń pè bí sì máa pa àwọn ẹni ọlọ́ọ̀lọ́nu afa Abdulrashidi ọpẹlúyẹwò ń pè wọ́n afa Nurudini tó jẹ́ khalifa lẹ́ni ń pè wọ́n ń sì pé khalifa bàbá wa Àjàgbé ẹ gbọ́sẹ̀ àlùfáà wa Sulemana àsìbúlọ́lá àṣìmí Àjàgbé ọba ní sọlá àwọn náà wà mẹ́. náà. àyà lọ́dọ̀ bàbá lówóró náà abẹ́ ti gbàgbé. bàbá lówóró èyí gbọ́dọ̀ fún ẹ lẹ. bàbá sọ̀rọ̀ ẹ sọ pé ẹ dẹ́mọ̀ láàyè àtàwọn. àwọn àtà pẹ̀lú. ẹ wo àwọn ẹni ọlọ́run lọ́dà kan mo gbéṣẹ́ wọn lé ọ lọ́wọ́ nítorí pé wọ́n já àwọn ẹni ọlọ́run dáadáa lọ sọ fún wọn pé èmi ṣéwù tó 20. tọ ẹni mo fẹ́ ṣe ìjìrá kan wá àmọ́ ní lòpọ̀ torí pé ẹni ọlọ́run ni wọ́n ní mo bẹ̀ wọ́n kán dákun mo fọlọ́ àtànẹ́bì bẹ̀ wọ́n kán wá. tọ àti wá kú lórí iyùn àwọn ṣéwù ti pé àwọn tó bá tún kú ní òtún máa wá kò sí ṣéwù kan tí ó mọ̀ pé ṣéwù 220 ní ṣe ìjìrá tí ò ní débẹ̀. mo tóbi inú ayé mo pọ̀. tọ ọ̀dà mo ẹja kú lórí iyùn mo fẹ́ ká bọ́ sọ́dọ̀ àwọn olórin tí wọ́n máa ń kọrin tààrà tí wọ́n máa ń kọrin àmọ́ ká kọ́ yọ̀dọ̀ àwọn àzákìrì náà àwọn tó máa ṣe Khalila Yahuja bílíwọ̀ sọ́bíwá sílá tó máa nábì kì ẹ dákun àzákìrì wo lẹ rò pé ká pè ná. ṣéwù ẹ ṣe jẹ́ ká pe Adakiru Ismail Adigun ẹ̀rín ní tèmi àwọn náà dá pọ̀. Adakiru Ismail Adigun ẹ̀rín ní tèmi bẹ́ẹ̀ ni àfàdá dání tọ Azakiru kan náà ti tó a máa fáwọn olórin tí ó jíjà wá jọrẹ lọ tí àwọn ọmọ bí àwọn Saudi Arabia tí mo sọ. mo mẹ́yọ̀ kan. ó mẹ́yọ̀ kan ó yà sọ. ó ṣe ọlọ́run òbójú mi jẹ́ Haruna Ìṣọ̀yà ló kọ. ó ṣe ọlọ́run òbójú mi jẹ́ lákòóso ọlọ́run tí wàá bójú tiẹ̀ jẹ́ nínú ibi tí a ti fẹ́ ṣe jíra ni oṣù ọlọ́run òbójú mi jẹ́ Haruna Ìṣọ̀lá ṣé máa kọrin Haruna Ìṣọ̀lá níbi tí a ti fẹ́ ṣe jíra ni ọlọ́run ti bójú rẹ jẹ́ o. ẹ má dá lóúnjẹ àwọn ẹṣẹ o ọlọ́run ti bójú eléyìí jẹ bẹ́ẹ̀ ni ọlọ́run ti bójú ẹ̀ jẹ sẹ́rí oṣù ọlọ́run mi tó sọ yẹn lóòótọ́ ni òun náà la máa pè torí ó ń rọ́lẹ̀ lọ́wọ́ báyìí ó ń rọ́lẹ̀ gidi ìtọ́ ìfọwọ́pẹ̀ yẹn pápátá òun Haruna Ìṣọ̀lá tó ló kọ́ bàbá tó ti lọ rí fọwọ́rọ̀ gí gbàgbé àbáwa tó kọ́ àbí ẹ̀ṣẹ̀ Sheikh Alhaj Alfa Sulaiman Omega Allahu Malaika. dákun kíbúlà kíbúlà fújì kíbúlà fújì là á gbé wá síbi ìjìrá mọ̀rúfù tó sì ń gbèrè wá kí aṣọ òní làákàyè àdámọ́lá ayáta bàbá rẹ̀. Màláíkà ń bẹ ní orúkọ rẹ̀. ó ṣe láti jẹ̀nu náà ń bẹ ní orúkọ rẹ̀ ẹ̀yọ́ mọ̀ yóò ní làákàyè bá tọ̀ ọ̀dà mo rí pójú tiẹ̀ tutù làákàyè rẹ̀ pè dáadáa tọ̀ mọ́ ń gbọ́. mo tún olórin kan ni mo tún wò pé ó tún máa wà òkè. ta lè nínà. Portable. ṣé ẹ ṣe ṣááṣú. Portable ẹ̀ Zazu. oko tua nílò àwọn oṣù bàbá rẹ̀ já sí ṣááṣú bẹ́ẹ̀ni Zazu sẹ̀. kọ́ máa fọ́ gẹ̀ǹgẹ̀ lórí níbi káwa ti ń ṣe é jíra ẹ dákun gbogbo mo wá yà sí dákun má bínú ṣẹ́kẹ̀ṣẹ́ ti máa bọ́ sọ ti máa bọ́ pátá ti máa bọ́ egun òhò níbi ìjìra tó sì mọ̀ pé tọ́lọ́ ta nẹ́bì la fẹ́ ṣe. ẹbìnrin mú mi nì yóò dáa fún ọ dákun ọgbà mi ìbá ti mọ̀ kó jẹ́ pé ìméjì nìkan ní pé kí mo pé ogún wọ̀nyí fún. wọn ní làákà ìjà rẹ má jẹ́ ká dá wọn lò ẹ ṣáà mọ̀ pé èmi ní làákà ìjà. Abdul Mumini làákà rẹ pọ̀ làákà rẹ pọ̀. ẹyin ṣe àfa kan ni mo fẹ́ jẹ́ ká gbé. tọ ewo. àfa yẹn olórin àgbáyé ni kọ́dà yín gan mọ̀ wọn. ojú ò dáa èyí ò dáa. orúkọ wọn ni afa Abdulaziz Adesina Fashola Naira. afa Abdulaziz
Adésínà Fáṣọlá náírà ẹ dákun ṣe mọ̀rìkàzí ni àbí àdàbí. Sùmúrà ni. Sùmúrà Agbájì ló lọ ní àbámúnigun. Agbájì ni. Agbájì ló ti kéwù. Bẹ́ẹ̀ni bàbá. láìláìlá bí mo ṣe wá pọ̀ tó nu ayé ta ni ó wàá kí ó lágbàjì tí ì ní mọ̀. Náírà Málì ni. ṣé kì í sọ ọmọ tó kọ gbẹ́sẹ̀ kó tẹ̀sùn mọ́lẹ̀. Gbẹ́sẹ̀. láìláìlá. ọjà yìí gbẹ́sẹ̀ ọgbẹ́jọ sẹ́sẹ̀ ọjà yìí gbẹ́jọ sẹ́sẹ̀. ẹ dẹ́kun ọmọ tí máa kọ sọ bí ní ká pè wọ́n bí jẹ́. agbódù ìwọ wọlé wá. ó ti gbé wọn débẹ̀. kí ló wí. gbé wọn débẹ̀. láìláìlá lẹ́mọ̀ Rasulullah. ṣéwù. ibo mo wá yà sí nítorí Ọlọ́run ibo mo wá yà sí. Misbahudeen Abdul Mumini ọmọ ọjà kójú sẹ́sẹ̀ tí nǹkan so bí bẹ́sẹ̀ kò tẹ̀sùn mọ́lẹ̀ bẹ́sẹ̀ kò tẹ̀sùn mọ́lẹ̀ ìníkẹ́mi pè tọ̀ ó ti wá yé mi èmi ọmọ pọ́pọ́lọ́ yín dorí kodo ń tún mítìrì tá a ṣe yìí ṣe tí àwọn àáfàá MJ bá dé àti Abdul Salami tó mọ̀ pé àwọn nílò àká ẹ̀ dẹ́kun kí ni ìwọ́n tún fẹ́ sọ ọ̀rọ̀ lè sí lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ sí lẹ́nu àwọn tó dàgbà jù yín lọ. Ṣéwù àmọ̀ràn tèmi fẹ́ mú wá ni wípé ẹ jẹ́ ká pe Alhaji Sauty Arẹwà àti Alhaja tèmi ní Sussex. pé ká pe Alhaji Abdul Salam Sauty Arẹwà bàbá ọgbọ́n àti Alhaja Mr. tèmi ní Success. àti kì í ṣe pé kéèyàn gbẹni kọ́mọ̀ nílà káì bó o ṣe gbẹ́ tó dàbí Apple Power Bank ó sì nílà káì. ìwọ gángan wá sàmúlẹ̀jà àwọn tó kù tí mo kó jọ yìí lọ kì í ṣe ìwọ ni Rámọ́tà ni. bẹ́ẹ̀ ni ṣé ìwọ ọmọ yóò ní ráìsì. ọmọ yóò ní rẹsì ìwọ ni ìyá rẹ máa ń fi rẹsì rán wá mo mọ nínú ìyá rẹ ìfẹ́ tẹ̀lé tẹ́lẹ̀ ni ó da tó bá wà nílé àwọn àfa. ṣéwù. kí ni. kí lẹ sọ. ṣéwù. ẹ dàgbù tó lọ kí wàá ní ká ẹ láṣẹ bí yóò mọ rẹ yín lọ́wọ́ ni. ó ṣẹlẹ̀ ìfẹ́ o. mo ní ìrànlọ́wọ́ ni. èyí tó ẹ pé tẹ bá dọ̀sán ẹ ṣiṣẹ́ tó bá dùn òru ẹ ṣiṣẹ́ ní ìyálẹ̀ tata àwọn afẹ́fẹ́ tó wò pa fẹ́ ṣe gbágígbágí á tún ṣiṣẹ́ èkó ní máa ń ṣèyàn pé yóò máa pọ̀ mọ́ á máa fowó náà rẹ̀ yín lọ́wọ́. ìfẹ́. ta ló fọ́lù ìrànlọ́wọ́. ọ̀rọ̀ n ta ṣe rèé tó bá ti dé ilé sọ fún ìyá àti bàbá Rámọ́tà pé tọ̀ a fẹ́ wá ṣe a fẹ́ sọ̀rọ̀ kan tó ṣe kókó. kí ni mo fẹ́ rí yín. o fẹ́ rí wa. ṣéwù mo fẹ́ rí yín. àfàn bọ̀. o fẹ́ dọ̀ lójú àgbo ni. ẹ tó bá parọ́ ibi dandan Ọlọ́run ọmọ bá aláṣẹ́sì ọlọ́ jẹun ní àbọ̀ ọlọ́ fagbó. ọmọ yẹn pé ọ̀dọ̀ àwọn wàrísì tí mo gbà kọjá ni o. wá wàrísì. wá. wàrísì ọ̀dọ̀ àwọn wàrísì tí mo kọjá ń bẹ̀ ni mo rí pé wọ́n ń fín tùràrí mọ́ ní ẹ ṣe àwọn fín tùràrí báyẹn lọ lékè rárá ni bá ní báyìí lẹ́sìn sí o. iye fín tùràrí òun ló fẹ́ sí mi lára o. wọ́n kò fẹ́ sí ọlá ó fẹ́ sí ọlọ́fun lọ́ fi sọ̀rọ̀ lọ́ ń tú jáde abúlé sísì ìyá ṣé. mo ṣe jẹun tán ní ẹbí òkú ìpa mi. ìyá ti pa ṣe báyìí. láìláìláìlá bẹ̀rẹ̀ abúlé sísì ó pa yín. Muhammadun fadaka hakikun zaka salihun wa garqadu lo wada uhudun hata kubahun wa bayna dha wa dhaka muradul munhamin Muhammadu batahadun wa hadaka khandaqun bihi farasakharun kana qabulu yuhadidu